fẹ́rẹ́fẹ́rẹ́ ìkílẹ̀ rèdí nítorí pé ìfẹ́ orílẹ̀-èdè Yorùbá ìfẹ́ ọmọ Yorùbá ò sí lọ́kàn wọn. Wọn à ní èròǹgbà kan rere fún ìran Yorùbá ló fi jẹ́ pé tí ikú bá ń pọmọ Yorùbá lójú wọn, wọn á ṣe bíi pé àwọn ò rí ni. Bí àrùn bá gbé ọmọ Yorùbá dé, wọn á ṣe bíi pé àwọn ò rí ni. Ìkódìdì OPC òun ni mo fi béèrè, mo sì tún béèrè lọ́sàn pé what is the purpose of creating OPC in Yoruba land? The purpose is to defend the Yoruba land and attack the Yoruba enemy and fight for the Yoruba race. Ẹgbọ́n ṣé ó rí bẹ́ẹ̀ lóde òní? Ṣé ó rí bẹ́ẹ̀ lóde òní? Ṣé àwọn dìgbòlugi ò ti wọ àárín OPC wọn ti báyé OPC jẹ́? Ṣé àwọn ọmọ àlè ò ti gbàkóso OPC that turn OPC to another thing? OPC tó ra iyì fún ìran Yorùbá, tó gbé ìbẹ̀rù Yorùbá sí ọkàn àwọn tó kù. Ṣé OPC mú òtí dẹni yẹ̀yẹ́ lérè nítorí pé wọ́n sọ ojúṣe wọn nù? Nítorí pé wọ́n ṣe kíni? Wọ́n sọ ojúṣe wọn nù. Olómú mi pa ìtàn Ààrẹ Ọ̀nà. Olómú mi pa ìtàn Ààrẹ Ọ̀nà. Tẹ́ bá ní òkè o, torí pé nígbà kó tó OPC leader ní tẹ́lẹ̀, nígbà tó ti jẹ́ Ààrẹ Ọ̀nà yìí, ó ti wà ní nípò àgbà ọmọ ọdún mélòó ni? Ilẹ̀ Yorùbá ni mo ti rí tí wọ́n fi ń kún ọjọ́ orí wọn. Àwọn ìlú tó kù máa ń yọ kúrò lọ́jọ́ orí wọn ni. Ọmọ ọdún mélòó ni Gani? Now, the two poles tí Gani hold ní ilẹ̀ Yorùbá jagunjagun ni. OPC, they create OPC to defend the Yoruba land. Ààrẹ Ọ̀nà Kakanfò, that office to defend Yoruba land. Let me call Yoruba land torí pé Ọ̀yọ́ ni wá. But lónìí kí là ń rí? Aṣọ funfun ni bíi ti lékelèké ní pàtí onípàtí, lójúbọ. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí ń pera rẹ̀ lórí ogunlógún Yorùbá tàbí pa Yorùbá lọ́tún tó pa Yorùbá lósì ló sọra rẹ̀ di ọ̀ṣà nínú ilé ìjọsìn. Kí ni purpose tí a fi dá OPC lẹ̀? Sí Eastern Security Network. Ẹ̀wọ̀ ara tán dá. Wọn ò fèsì ara wọn ká máa pa ara wọn. Kan ní àwọn ń pa ara wọn torí pé àwọn ń jà fún ìlú. Ṣé wọn o lè máa pa Ìgbò kí Ìgbò máa pa Ìgbò kí Ìgbò wá ló ń jà fún ìlú nígbà tí wọn ò rìn dé? Wọ́n gather together face the enemy tó fi màálù jẹ wọ́n níyà. Àdúpẹ́ fọ́lọ́run. Mo ní àdúpẹ́ fún Olódùmarè. Àdúpẹ́ fún ọba àwọn ọba. Ẹni kí lè rí ọpẹ́ mi? Aláàfin Ọ̀yọ́ tuntun ti dé. Tí Ààrẹ Ọ̀nà tó ń sọ tẹ́lẹ̀ pé Aláàfin Ọ̀yọ́ ló máa ṣe ogun fún un. Èyí jẹ́ kí wọ́n máa tàn wá mọ́ ẹ̀yin ọmọ Yorùbá. Ká dìde. Bí ènìyàn ò bá fẹ́ràn yín kò sí ní tẹ́ lè ṣe, kò ní fẹ́ràn yín náà ni. Bẹ́ẹ̀ forí dólẹ̀ ẹ á fẹ́ràn yín. Bí ènìyàn bá dẹ̀ sọ pé òun ò rí ẹ, tí wọ́n wá ń kọjá lọ tó òun dúró síwájú ẹ̀ kó lè rí ẹ, tó bá gbójú sókè kọ́. Gani ò rí ọmọ Yorùbá pé ojúṣe òun ni láti dìbẹ́ǹdì ìran Yorùbá. Àwa ọ̀dọ́ ni kẹjẹ́ ká dìde. Torí àwọn bàbá 80, 60, 80, 70, 90 wọ́n ti ń fi ọjọ́ alẹ́ wọn ba ilẹ̀ Yorùbá jẹ́ díẹ̀díẹ̀.
tá a gbẹ́dọ̀ kọ́. Òun ló jẹ́ kí n mú fídíò yẹn bí àárọ̀ ní fídíò yẹn jáde. Àwọn yẹn dìde, wọn ò dúró de gómìnà wọn, wọ́n dìde, wọn ò dúró de rẹ́ẹ̀pù wọn, wọn ò dúró de senators, wọn ò dẹ̀ dúró de Ìdìgbò. Wọ́n rí wípé majority àwọn tó wà ní Ìdìgbò yẹn wọ́n ti yó, alẹ́ náà wà, ká má wàá fi alẹ́ títí wọn dógo sínú ayé wọn, wọ́n fèsì ọ̀tá wọn. Where are you, Yoruba youth? Àwa ọ̀dọ́ Yorùbá dà, ó má yẹ ká jà fúnra wa, ó má yẹ ká dìbẹ́ǹdì ilẹ̀ wa, ó má yẹ ká gbógun ti àwọn tí gbógun ti wà, ó má yẹ ká fìjà fún àwọn ẹni bí tó sọ pé ìran Yorùbá ò lè rí ògo wọn lò. Mo sọ, ṣé ìjẹta ni mo sọ? Bá gbé mi lékè bàbá mi yọ àwọn ẹ̀kọ́. Mo ní láyé àtijọ́ àwọn bàbá wa máa wo àkọsẹ̀jáyé ọmọ tó bá bímọ, irú tí ó yàn. Wọ́n lè ní wọ́n bí ọmọ yìí o. Mo fi sọ pé kò gbọ́ tí ó bá ti sọ pé òun ò lọ sí ìlú kejì, ẹ má jẹ́ ó débẹ̀ o. Wọ́n lè bí ọmọ láyé àtijọ́ pé ọmọ yìí o, ẹ má fomi gbígbóná wẹ̀ o, kò sí bí òtútù ṣe máa mú tó o. Ẹ má fomi gbígbóná wẹ̀ o, omi tútù yẹn náà ni, omi tútù yẹn náà ni. Àfi tó bá dàgbà, tó dàgbà tó tójú bọ́, tó ń fúnra ara ẹ̀ fomi tútù, omi gbígbóná wẹ̀ ara ẹ̀. Ọmọ yìí òun ló máa gbé ògo ìdílé yìí ga o. Ọmọ ológo rèé o, ògo rèé o, ògo rèé o. Tá ń pariwo lọ́tùn pé ògo rèé, tá ń pariwo lósì pé ògo rèé. Ṣé ẹni tí ọmọ ológo yẹ ò bá múra, wọn ní jẹ́ kó rí ògo rẹ̀ lọ. Tí àwọn bàbá àti ìyá ò bá gbákuru, kán pakuru mọ́, kán jó dáadáa, wọn ní jẹ́ kó rí ògo rẹ̀ lọ. Ó ní mo fi sọ pé ẹni tó sọ wípé ayé ò lè pa kádàrá dà, wọ́n kàn lè fa wá ògo sẹ́yìn ní àṣìsọ ọ̀rọ̀ ni. Mo ní ọmọ 22 years tó ya wèrè ní 22 years, tí wèrè wá sàn lára ẹ̀ ní 82 years. Ṣé wọ́n ti pa kádàrá ẹ̀dá? Ṣé wọ́n ti fa wá ògo ẹ̀ sẹ́yìn? Wọ́n dẹ̀ lọ́mọ ológo ni. Ẹ mọ̀ nílò ògo yín nínú ìpọ́njú ọmọ Yorùbá. This is time for us to fight for our glory tó wà lọ́wọ́ àwọn arábí báyìí. Òun náà ń lò tá a bá rí 100 million, 100 million, abẹ́ ẹ̀ gbọ́ mi, that 100 million ká san fún àwọn Fúlàní yìí. That 100 million ká gbé gbìn, ká lọ gbélé káwọn má yà pé 100 million tẹ́ bèrè ẹgbàjọ́ ẹgbẹ́ ọmọ yẹlẹ̀. 100 million yẹn wọ́n á tún lọ fi ra ìbọn tán máa fi pa wá ni. Nígbà tí ènìyàn ń rú ọ̀tá ẹ̀ lágbára ni. Èyí ọmọ rèé kò ṣeé filẹ̀ sọ́dọ̀. So it is better the environmental sanitation tí àwọn ọmọ yínmírín bá ṣe máa ń pè wọ́n, àwọn ọmọ yínmírín ṣe lọ́wọ́. It is better the Yorùbá people káwa náà bẹ̀rẹ̀. Ẹ̀mí wọn ní màálù yẹ tó fi ń dá wàhálà lẹ̀ ní Yorùbá. Káwa náà bẹ̀rẹ̀. Ẹ ṣáà ti rí fíìmù tẹ́ rí wò. Tamani, you take law into your hand. Ẹbí wọn léèrè pé àwọn tó wá jẹ wá lóko, táwọn àbáyé wa jẹ́, táwọn bá nǹkan wa jẹ́, ṣé àwọn gbàṣẹ lọ́wọ́ ìjọba pé we are going to destroy Yoruba farm today? It is better for the Yoruba to take law into the hand. Tó bá jẹ́ pé ọ̀nà tá a máa fi ṣèbù ni ẹ̀. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ nígbà kan rí? Mo ní kì í ṣe gbogbo ní sùúrù máa yanjú. Yorùbá àti tútùtù òun ló jẹ́ ká máa kó ìrúkùrú bá wa mọ́lẹ̀. Àkókò rèé o to fight for our destiny. Àkókò rèé fún ìran Yorùbá to fight for our destiny. Yoruba race, we need our independence and we must have it.
Without independence of Yoruba people, forget about peace, forget about love, forget about happiness. Today in Nigeria, there is nothing like a peace, happiness, and joy. Ìbànújẹ́ láàárọ̀, ẹkún burúkú lọ́sàn-án, ìbànújẹ́ lóru. Yoruba, this is time for us to fight for our freedom, our independence, to take it back, the lost glory. Tí àwọn bàbá wa ti sọnù láti 1914, òun ló lè fi òpin ká gba ẹ̀tọ́ wa padà, ló lè fi òpin sí tí àwọn ará bíbá yìí ò ní máa ba yé wa jẹ́ mọ́. After 22 years, Babangida jáde síta, ó sọ̀rọ̀, ó ṣe gbá, kò mú Abíọ́lá padà wá mọ́. Àwọn bàbá wa tán ààrẹ sì ń gbà ẹ́ lọ́hùn, tán fẹ́ tí àgàsì sí wọn nú, àwọn bí bàbá wa Gani Fáyẹ̀mí, bẹ́ẹ̀ kọ́ Lásán Kútì, kò mú wọn padà wá mọ́. Bí àyànbá ìwà láyé tí ìgbóná Nàìjíríà ò bá kọlù wọn. It is time for the Yoruba people to fight for our freedom. Àlìmá bàbá yìí lọ, yóò dára fún yín o, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ tún bá mi fọ̀rọ̀ talẹ̀ kọ́gbọ́n, kájọ ṣàṣàrò lórí ẹ̀. Àbí bàbá Èkìtì náà ti ń mú gbóni ló fi ń sọ̀rọ̀ àmúgbó síta, tó bá jẹ́ gbogbo tí mo ti tọ́ látàárọ̀ ọ̀rọ̀ àmúgbó ni. Ọmọ yìí ọ̀rọ̀ ló dẹ̀ ń sọ o. Àkókò rẹ̀ fún ìran Yorùbá láti dojú ìjà kọ àwọn tó ń dojú ìjà kọ wa. We must do it. And we must reject Nigeria. That Nigeria is not a country. Empire àwọn billionaire ni. Kán lè máa rí wa tó jẹ́ bí èṣù. Kí Nigeria today, before Nigeria kill you, òdodo ọ̀rọ̀ ni tí ò lẹ́jà bákan nù. Orílẹ̀-èdè wa ló lè fún wa ní ìsinmi. Mo ní